CC TV. Yepa mọ̀lẹ̀ yepa àkúwọdún ìlú Olódùmarè ló bá wá sí ẹ̀bá ògbà ọkàn balẹ̀. Orúkọ tèmi ni babaláwo ti fàṣẹ Ọ̀jẹ́yẹmí Ọmọdúnifá. Ọ̀rọ̀ sì tí ìtọ̀sẹ̀ yìí ó dá lórí àforítì. Wọ́n máa ní ọ̀pọ̀lọpọ̀ àforítì. Ifá gbogbo mọ yíwa ní odù ìgbòyìn mú ọ̀bàrà. Ẹ̀rọ ìdára fún ọgbà àti pé jẹ́ bẹ́ẹ̀ bí Fani Àjàkàsù olówó kókùn bọ́rùn ilé ẹgbẹ́ kọ́ ní ẹgbẹ́ ó ṣe Adáfólúwòrì eré tó lọ rí ìṣúnú ìgbẹ́ torí ajé. Olúwòrì tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀ olójú ajé ń pọ́n. Ọba tọ̀run láwo lọ káyọ̀ ní ọkàn bò àdóhùn gbà òun náà sì dẹni ó sì di ẹni táwọn aráyé tán wárí fún ní dìfásí ọmọ kàkéjì gbogbo láwọn lọ wọn rí fámì bẹ́ẹ̀ wọn ọmọ Ìwòrì ní ọwọ́ ọ̀tún ọgbà ní ọwọ́ òsì wọn ní kí Olúwòrì wọn ní olùbọ wọn kí Olúwòrì náà pé ó lọrẹ ní ọ̀pọ̀lọpọ̀ àforítì àti sùúrù. Yorùbá gbọ́ ìbàdànlé òṣùpá kìíní òṣùpá kejì Olúwòrì orí nǹkan kan bá tún padà sínú àwọn babaláwo pé ìyàwó ẹni rí owó ń bọ̀ kan òun tí ì rí nǹkan kan wọn ní ó lọ rí ní àforítì dáadáa ni o. Yorùbá tún lọ dé tó bá di oṣù bíi mélòó kan kò tún rí nǹkan kan tó wò ó ṣe tó lọ́kàn rẹ̀ mọ́ pé bá ti dijọ́ méje ní o wọn lọ rí parọ́ wọn ni torí ìyá ti pọ̀ fóun. Èso níta lọ pọ́n súnkàn Olúwòrì ọ̀nṣẹ́ lówó olóògùn ẹ̀kọ́ lótú ọlọ́tù. Èso bá yíyá padà ó bá gbà lódù kejì lọ́n tiwọn. Ìyá tó débẹ̀ àwọn aráàlú lódù kejì rẹ̀ ọba wọn ló ti wàjà lọ́jọ́ tó ti pẹ́ táwọn ẹni tí wọ́n ti èèyàn fọgbà míì. Èso bá lọ rí bá wọn pé bẹ́ẹ̀ wọn bá ti wọ́n ní bẹ́ẹ̀ ni tó bá ti di ijọ́ méje òní ẹ lọ bí báyìí ọba tẹ̀ ń wá ẹ rí ń bẹ̀. Àwọn aráàlú àwọn ti gbọ́ àárọ̀ ọjọ́ kejì mọ́ Olúwòrì ti jí onípò ìlú ní jẹsẹ̀ nínú òun lọ nípa òun bá mókùn gbanúgbó lọ ibi tó ti sókun ní àwọn aráàlú kejì bá dé pé àìní ló dé ọba ṣàlàyé fún wọn bá mú ọ̀rọ̀ abájọba ní òkúta àwọn tí lọ́ọ́ bá wò wọ́n sì fi Olúwòrì tó sì fi jọba nù ṣèlú gbàdúrà rẹ̀ gbà ṣèlú péré ètò lọ́wọ́ ṣèlú kó di ẹni yìí ṣèlú kó lànà. Ó bá yan àwọn ìfáàjì Olódùmarè ọba lọ́rùn ó yan àwọn Àjàkàsù olóhùn okùn bọ́rùn ilé ẹgbẹ́ kó mú ẹbí ó ṣe Adáfólúwòrì ilé tó lọ rí sórí ìgbẹ́ tó dé ajé ẹ̀bùn wọn ló máa ṣe Olúwòrì ló mọ̀ só ìrókù wájú ìrókù lẹ́yìn Olúwòrì ló mọ̀ só ìfàlẹ́ máa rúbọ dáadáa ẹ̀rí bí ẹ̀bọ tí Olúwòrì lórí lọ́jọ́ kìdí àná òun lójú kó dẹni ọba ìfàlẹ́ máa rúbọ ìfàlẹ́ máa dáfáká máa rúbọ lóòrèkóòrè fásọ́ńbẹ̀ òkú fásofìtì nínú odùfà ìdí ohun karùn àjọmọ ìwà náà bẹ́ẹ̀ a ní ẹmọ ní ọ̀pọ̀lọpọ̀ àforítì. Lọ́nà tàdà tí wọ́n ń gbá àti ilé jẹ́ bẹ́ẹ̀ bí Fani Dímórí ọlọ́kànlá mọ́rùn sábẹ́rẹ́ gbé èèyàn tó tòdì débi òkú ọlọ́rọ̀ ní sàkẹ́kẹ́ rírí gbé adé àfọ̀rúnmìlà bábọ́ sí gbàgede wọn nígbà ó lọ yí wọn lé adẹ́tẹ̀
abẹ́ ẹ̀rọ Ọ̀rúnmìlà rí òun náà dẹni ọlá ló ń dífá sí nígbà kàkéjì Ọláwo lọ. Wọ́n náà Ọ̀rúnmìlà wọ́n níbi ibi tó ń lọ yìí pé Ọ̀rúnmìlà ó rúbọ dáadáa o, ìrìnàjò tó fẹ́ rìn náà ó rúbọ dáadáa o, ó sì láforítì bí àwọn ọ̀wọ̀ sí àwọn ìpín kankan mọ̀ ọkàn bẹ́ẹ̀, ṣùgbọ́n ibẹ̀ ọlá rẹ̀ bẹ́ẹ̀ wọn sọ fún Ọ̀rúnmìlà bẹ́ẹ̀. Ọ̀rúnmìlà bá gbọ́ orú ẹbọ ó sì gbọ́n bá wọ inú sí Ọ̀rúnmìlà bá lọ. Ìgbà tó dé tó wọnú bí alẹ́ ló fi wọ̀lú náà. Àwọn aráàlú ní ọmọ sí ibi kankan tí ẹ dé sí bàbá mọ ẹjẹ ẹ mọ ọbọ ọmọ Ọ̀rúnmìlà lọ ní ọmọ Ọ̀rúnmìlà pé kí ibi bẹ̀rù ní ẹ lọ bá mọ Ọ̀rúnmìlà kan bá mú lọ sí ilé adẹ́tẹ̀ ní kó súnmọ́ ojú bẹ́ẹ̀. Ọ̀rúnmìlà bá lọ bẹ̀ tó bá bá bàbá ń bẹ̀rẹ̀ bàbá mi kan ló wà nínú ilé náà. Ọ̀rúnmìlà sì ràn bàbá òun lọ́wọ́ nù. Adẹ́tẹ̀ ó yàgbẹ́ Ọ̀rúnmìlà ó ràn lọ́wọ́, yóò jẹun ní yóò ṣe gbogbo ẹni yóò ràn lọ́wọ́. Tí Ọ̀rúnmìlà kòtò kan tó ń gbé bẹ́ẹ̀ owó ló kún bẹ́ẹ̀, owó tó iṣẹ́ tó ní ṣe láti gbà tó ń tún àkékè owó ló kún bẹ́ẹ̀. Ó tún ràn Ọ̀rúnmìlà owó ìlẹ̀kẹ̀ ẹ̀mí wo aṣọ rẹ̀ fi gbogbo ẹ̀fọn Ọ̀rúnmìlà ní àwọn nǹkan tó wù nínú ilé òun. Ó tó bá bí ijọ́ mélòó kan Adẹ́tẹ̀ bá kú. Ọ̀rúnmìlà bá lọ rè ké sáwọn èèyàn Adẹ́tẹ̀ pé bàbá ti kú o. Àwọn ẹgbẹ́ Adẹ́tẹ̀ ní Ọ̀rúnmìlà bàbá ṣé ẹ lè bá wa sí bàbá. Ọ̀rúnmìlà ní àfẹ́mí dé òun bá ń sin wọn. Bàbá wọn ọ̀rọ̀pọ̀ gbogbo ẹ̀ lásìkò Adẹ́tẹ̀ sí ẹlọ́ bá wa sí wọn bẹ́ẹ̀. Yorùbá náà bá lọ Ọ̀rúnmìlà bá lọ báwọn sí Adẹ́tẹ̀ ní pọ̀rọ̀pọ̀rọ̀ gbò. Ọ̀rúnmìlà bá padà dé ó ní lọ́jọ́ tó bàbá sọ pé àwọn aṣọ kan wọ́n ní rárá Ọ̀rúnmìlà ló máa ń mú ojúlójú kò nǹkan Ọ̀rúnmìlà ó ṣàlàyé fún àwọn ẹgbẹ́ Adẹ́tẹ̀ pé bàbá ní àwọn kankan nínú ilé o kan wá wo wọ́n ní rárá Ọ̀rúnmìlà máa ń mú lọ wọ́n náà àtàwọn kankan àtàtọ̀ wọ́n náà bàbá yẹn wọ́n ní kọ́ Ọ̀rúnmìlà kó máa kó gbogbo ẹ̀ lọ. Ọ̀rúnmìlà bá kó o sì di pé ilé àbá là tó kó owó tó lọ́wọ́ nù sì di pé rí gbogbo ohun tí Ọ̀rúnmìlà náà wà tó kó tó lọ́wọ́ nù ọ̀dọ́ rẹ̀ bá gbà. Oúnjẹ oníyọ̀ oyin awo àwọn ifá oyin àwọn ìgbémórí ọlọ́kànràn mọ́hùn sábìrì gbé èèyàn tó dìde bí ikú ọlọ́rọ̀ tó sàkárẹ́rẹ́ gbé bí Ọ̀rúnmìlà bàbá sì rìn ìjà wòlú. Wọ́n Ọ̀rúnmìlà wọ́n lọ sí wòlíì Adẹ́tẹ̀ wọ́n ní ọkọ̀ wọn ló ń ṣe ọ̀nàgbọ́n ní ìdìmọ̀ ẹ̀rọ bá wọ́n rí níwọ̀n rí làǹbá lọ́sọ̀ bá òrìṣà. A ní ọ̀pọ̀lọpọ̀ àforítì. A ní èèyàn tó bá ní àfaradà tó ná forítì fádóríwó ẹni náà lórí àníjẹ. A ní ká máa ní ọ̀pọ̀lọpọ̀ àfaradà fáṣí sọnù. A ní kí bá ṣe pé bí ọmọ sẹ́nìrì tó ń kọ́ṣẹ́ a ló ní àfaradà ó láforítì lọ́jọ́ kan òun ò di ọ̀gá. Wọ́n sì ṣe ìyàwó náà pé tó ń bẹ lọ́dọ̀ ọkọ rẹ̀ tí nǹkan ò lọ déédéé fún wọn. Fáná láforítì fáná tó yóò pọ̀ yóò tún padà ṣẹ́kù. Fáná máa ní ọ̀pọ̀lọpọ̀ àfaradà àforítì o. Ìjọba ti sọ fún wa nù ẹ̀nà bọ́rú ẹ̀nà bọ́yè ẹ̀nà bọ́ sísẹ́ òpó àtọ́ àsìkò ìwòrán fún. Ìṣẹ̀ṣe TV.